ǹlẹ́ mo bọ́ lásùnkànmí akéwì lèmi ń jẹ́ báyà ẹni bá dára ẹ jẹ́ ká wí báyà ẹni bá dára ẹ jẹ́ ká sọ aya tó dára lọ́ọ̀dẹ̀ ọkọ tí sọjọ́ ìbílẹ̀ ni mo wá kí Mrs Zainab Àmọ̀pé aya aṣíwájú Abdulganiyu Akindele aláṣẹ Akins Properties and Real Estate Agent. Happy birthday to you ma, ìgbà ọdún ọjọ́ kan ni ẹ ò ní bùrìnbùrìn kẹ́ bá wọn jíjó ẹ̀sìn ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ṣe bẹ́yìn lọ́mọ ẹ̀gbámọlíṣàbí ọmọ agbòǹgbò àkàlà ẹ̀gbámọlíṣàbí ọmọ agbòǹgbò àkàlà ọmọ alákéjọ bí ọmọ orò tí dún nàmùnàmù bébí womúwomú lòrò ń ké nílé baba tó ń bí yín lọ́mọ nàmùnàmù náà lòrò ń kùn ọmọ orò ń pagi orò ń pọ̀pẹ́ ọmọ orò tí ń pagbákùndá ni wọ́n ń jẹ́ nílé baba tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ olúgbọ́njọ bí ọmọ asẹ́ tí mú mi kíkankíkan ẹ̀yin lọ́mọ ẹ̀gbámọlíṣàbí nǹkan méjì ló jẹ́ kẹ́gbà kó wù mí nítorí bọ́ ṣe ń ṣe mẹ́kà lọ́n ṣe lẹ́gbà aláké wọ́n mú mi sẹ́mísẹ́mí mẹ́kà ẹ̀yin mọ́dọ̀gùn lẹ́gbà aláké wọ́n gòkè àràfà mẹ́kà ẹ̀yin gòkè olúmọ lẹ́gbà aláké. Happy birthday to you ma, olówó orí yín aṣíwájú Abdulganiyu Akindele aláṣẹ Akins Properties and Real Estate Agent. Òun ló ní kí n kí yín pé ìgbà ọdún ọjọ́ kan ni wọ́n ní níwòyí ọdún tó ń bọ̀ ìgbà alẹ́ alékún àwo ilé àpọ̀ sí wọ́n ní ẹ̀ ní rú dànù wọ́n ní kí n sọ fún yín pé happy birthday to you wo ǹlẹ́ mọ́ bọ́ lásùnkànmí akéwì lèmi jẹ́.